Ẹ̀yin èèyàn ẹ wò ó, ilé tí mo mú wá lónìí ó lágbára o. Lórí ọ̀rọ̀ àwọn tó ń gbéyàn ṣòwò, wọ́n láwọn tó ń gbéyàn ṣòwò ti lágbára ju àwọn bandit lọ pé because every time làwọn tó ń gbéyàn ṣòwò náà ń gé orí èèyàn náà ṣe kíni náà ń gé pààtì ara èèyàn bọ̀ àwọn bandit wọ́n ní bóyá ẹ̀kan lóṣù àbẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ òun làwọn bandit máa ń ṣọṣẹ́ ẹjọ́ nínú àwọn agbénipa àtàwọn bandit èwo gangan ló lágbára jù ẹ wò ó ẹ̀mí ọ̀gbọ̀n láti bá mi kọ́mẹ́ǹtì sórí fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe kẹ́dẹ̀ bá mi share fídíò yìí ẹ wá gbọ́ nǹkan tí bàbá wa Akeugba Gold bí nǹkan tí wọ́n sọ. nǹkan ṣe ní jù wọn gbọ́ nígbó bandit lẹ́ ń pariwo àwọn kan bẹ lábẹ́lẹ̀ tó burú ju bandit lọ. ẹ̀kan láàrin oṣù mẹ́fà ẹ lè má gbúrò bandit ẹ̀kan láàrin oṣù méjì ẹ lè má gbúrò bandit àmọ́ àwọn kan bẹ tó jẹ́ pé on daily basis ni wọ́n ń pa àwọn èèyàn lápasára tí ń ta body part èèyàn. ẹ mọ̀ pé ń ta body part yàtọ̀ fáwọn tó ń fi yàn ṣòwò ọ̀tọ̀ làwọn eléré burúkú tó ń fi yàn ṣòwò tó ń gbóbìnrin gbọ́kùnrin tó ń fáwọn lọ́yàn fáwọn lábẹ́ tó ń fi wọ́n ṣòwò odidi olórí ibú fọ́lọ́kọ̀ọ̀bù lórí ibú tiwọn torí mi ò rẹni tó ṣoògùn owó tẹ ẹ wá lè pọ́ǹtì sí pàtúbọ̀tán rẹ̀ rí ẹ lè pọ́ǹtì sí gan bóun ló lówó jù ní state ẹ̀ tàbí nílùú ẹ̀ gan yóò owó yẹn wá yóò ná fúyàfúyàfú yóò dẹ̀ forí burúkú yóò fi kan yẹn ọ̀rọ̀ ọ̀tọ̀ ní tiwọn àmọ́ àwọn kan wá ń bẹ àwọn olówó ayé àwọn ọ̀làjú ayé àwọn agbára àjọba ayé àwọn tẹ́ pè ní nǹkan pàtàkì láwùjọ àwọn dókítà tí ẹ ló kọ lágbàáyé wàláyé àwọn tó ń ta bọ́dí èèyàn ń bẹ wọ́n ń ta part by part láàyè láì tí ì kú ọ̀tọ̀ làwọn tí ń yọ lára bọ́dí òkú tó ti kú tí wọ́n ń tà ọ̀tọ̀ tún làwọn yẹn àìmọye mọ́ṣúárì tí wọ́n ti wá ojútì àìmọye mọ́ṣúárì wọ́n wá ìtìtì àìmọye mọ́ṣúárì tí wọ́n wá abẹ́ òkútì mọ́ṣúárì mi ń bẹ gan odidi òkú yọ sọnù bẹ́ẹ̀ tí wọ́n ò ní rí àìmọye kéṣìṣì bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tí mo wá ń wí òun làwọn tí wọ́n ń yọ láàyè àwọn dókítà ni wọ́n ń lò láti yọ láàyè ẹni hospital tẹ́ ẹ bá dé tó bá ti jẹ́ pé dókítà yẹn gbogbo ń tẹ́ ẹ bá ti gbé dọ́dọ̀ rẹ̀ kò ní nǹkan tí ó fi tọ́jú ẹ̀ òun ọmọ ju ẹja operation fún lọ operation ló já sí o operation lélẹ̀ já sí o bẹ́ẹ̀ bá ti rú àwọn dókítà bẹ́ẹ̀ ẹ máa fura ó ṣeé ṣe kó jẹ́ pé ní tí ń ta body part àìmọye èèyàn wọn ti ta body part ẹ̀ tí ó mọ̀ gbogbo ń tọ́lọ̀ ń dá sára wa tó jẹ́ méjì méjì tí wọ́n bá ta ọ̀kan nínú ìkejì sì lè mọ báyàn sáyé nínú ẹ̀ ní kidney wa kidney méjì lẹ̀dá ń lò wọ́n lè operate èèyàn kan yọ kidney ẹ̀ kan dẹ́ta wọ́n sọ pé kidney kan bàjẹ́ àwọn fẹ́ operate ẹ̀ ni omi ọ̀tọ̀ láìsàn tí ó ṣe é wọ́n kàn wá nǹkan wí wọ́n ó dẹ̀ gbé operation kalẹ̀ wọ́n operate ẹ̀ wọ́n lakun ẹ̀ wọ́n yọ kidney rẹ̀ wọ́n yọ liver rẹ̀ wọ́n yọ àmọ́ rẹ̀ wọ́n yọ òróǹro ẹlòmíì wọ́n yọ small intestine ẹlòmíì láti lọ tà fáwọn títí wọ́n ti ní cancer tàbáwọn títí wọ́n ti bàjẹ́ àìmọye olówó ní western world ní advanced country tí wọ́n ti wà lórí dialysis tí wọ́n fi ń prepare pé bóyá wọn ò rí ọkàn rà lọ́la bóyá wọn ò rí kidney rà lọ́tọ̀la ẹlòmíì ti wà lórí oṣù mẹ́fà ẹlòmíì ti wà lórí ọdún kan láwọn tí wọ́n ní owó tó jẹ́ pé owó kọ́ làdánwò ayé wọn ẹlòmíì ti di vegetable sórí bẹ́ẹ̀dì níbi tó wà àìmọye olówó ayé olówó ẹ̀jẹ̀ ẹ mọ̀ rojọ́ níwájú Ọlọ́run ẹ jẹ́ àwò for example lọ́jà àgbáyé eléyìí tí mo fẹ́ wí ẹ lọ wò lórí íńtánẹ́ẹ̀tì Akeugba Gold ọmọ Akeugba ẹrú mi ní sọ̀rọ̀ kan kí n má research jìnnà kí n tó mọ̀rọ̀ wá lórí ẹ̀ o ẹni tí ó fọ́ tiẹ̀ yóò múra torí mi náà ti di ẹrù alábòsí mọ́ ọ̀rọ̀ tí mo bá fẹ́ sọ ẹ lọ wò for example ẹ lọ search íńtánẹ́ẹ̀tì ẹ lọ wo gbogbo bí tí wọ́n ti search fún fact láyé ọkàn ènìyàn your health tó ní tí òjò ẹ lójú nítorí pé o lówó lọ́wọ́ ọmọ yẹn tí ń ta ọkàn èèyàn lágbàáyé ni tí wọ́n bá ṣe yọ ọkàn èèyàn kò sí tí wọ́n lè fi rọ́pò èèyàn ó ń tọ̀hún padà sọ́dọ̀ ọba tó ní nìyẹn is a very easy way to return to one's creator ó ń tọ̀hún padà nìyẹn àìmọye dókítà tí ń ṣe IVF àwọn tí wọ́n máa ń ṣe obìnrin tí ò bá lóyún ẹ́ẹ̀gì tán máa ń extract tán máa ń yọ lábẹ́ obìnrin níbi ófìrì obìnrin wọ́n fún obìnrin ní oògùn tí ó máa lò wọ́n ó dẹ̀ máa fún ní abẹ́rẹ́ tí ó máa gún sórí itan láti lè fọ́ọ̀sì ẹ́ẹ̀gì yẹn kó lè reproduce gan nígbà tí wọ́n bá fẹ́ lò ẹ́ẹ̀gì ẹyọ kan lobìnrin máa ń sábà release lóṣù kan tí wọ́n bá fún ní àwọn oògùn tí ó fọ́ọ̀sì kíní yẹn jáde ó lè release mẹ́ta ó lè release mẹ́rin ní oṣù yẹn bí ó tiẹ̀ padà ní result later wọ́n máa ń yọ ẹ́ẹ̀gì yẹn ni wọ́n á mú jáde wọ́n á gba sperm tó ní motility lára ọkùnrin sperm yẹn ni wọ́n á mix pọ̀ mọ́ egg
wọ́n á lọ incubate ẹ̀, tó bá bára wọn lọ tó bá jọra tán wọ́n á wá fà á sínú syringe, wọ́n á wá lọ tẹ̀ sínú uterus obìnrin, ìyẹn ilé tó fertilize. Lẹ́yìn ìgbà tí egg àti sperm tí wọ́n mix ẹ̀ tó fertilize, wọ́n á lọ wá tẹ̀ sínú uterus obìnrin. Obìnrin yóò ti lo oríṣiríṣi oògùn tí ó fún ilé ọmọ rẹ̀ láǹfààní àti gbà á. Nínú gbogbo tó le jù níbi IVF, àti gba egg jáde lára obìnrin ni o. Ó le bí ìgbà tí wọ́n fẹ́ kúnyàn, tí wọ́n fẹ́ pìnyàn ní body part ni. Ó lójú obìnrin tí kì í dákú kó tó dájí. Èmi ti lé experience rí ló jẹ́ kí n mọ̀. Ó lójú obìnrin tí kì í dákú kó tó dájí níbi tí wọ́n bá ti yọ egg yẹn. Egg tán wá ń yọ yẹn, àìmọye àwọn fake IVF. Tẹ́ ẹ bá ti rí IVF tó bá ti cheap ju ẹ fúra, wọ́n yọ egg yẹn, wọ́n dẹ̀ lọ ta lọ́jà àgbáyé. Wọ́n dẹ̀ gbowó lọ́wọ́ ẹnìyẹn, bẹ̀ tó tán fẹ́ gbà lọ́wọ́ ẹnìyẹn ò ní túmọ̀ sí wọn. Torí iye tí wọ́n ta egg yẹn gangan ni target. Àwọn ìlú tó develop láyé, wọ́n ra egg obìnrin, wọ́n lò fún cloning, wọ́n fi ń ṣe clone ènìyàn, wọ́n fi ń ṣe tẹlòmíì tó jólówó tó fẹ́ bímọ. IVF ló fà tó jẹ́ pé ẹlòmíì ó ṣe IVF 8, ó lè má mú ẹyọ kan. Torí àwọn kan ń bẹ, mí ní gbogbo wọn o, àwọn kan ń bẹ nínú wọn tó jẹ́ pé egg yẹn gangan làwọn fẹ́ mú lára obìnrin tí wọ́n lọ tà. Àìmọye ọmọ school tí wọ́n camp, tí wọ́n kàn sọ fún pé egg ẹ̀ lásán làwọn fẹ́ tà, egg ẹ̀ làwọn nídìí wọ́n jẹ́wọ́ fún. Tó bá lè ta egg ẹ̀, àwọn fún ẹ ní $5,000. Tí wọ́n bá yọ egg tán, tí wọ́n bá fún ní $500, kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lọ́jà àgbáyé, èló ni wọ́n ń ta egg tó bá jẹ́ black market? Ẹyin tó wà nínú ilé ọmọ obìnrin, nínú ovary tí wọ́n yọ tó wà live, tó dẹ̀ wà heavy, tí kìí ṣẹyin tó bàjẹ́, ẹyin tó lálàáfíà, ní ọjà àgbáyé ní black market wọ́n ń ta ní $35,000. Tó bá lọ jẹ́ ọjà àgbáyé gangan yàtọ̀ fún black market, ó di $65,000 ni wọ́n ń ta. Ọlọ́run ló wá mọyì obìnrin tí a ti yọ tiẹ̀. Ọlọ́run ló mọyì obìnrin tó jágbá tó gbàna desert. Wọ́n lò nílòkulò, wọ́n kàmpù wọn sínú ilé bí ẹlẹ́wọ̀n ni. Wọ́n wà fún ní oríṣiríṣi oògùn tí ó lè jẹ́ kó produce egg yẹn. Tó bá dìgbà tó produce, dédé ìgbà tó yẹ kó ovulate, tí egg yẹn ti mature ni wọ́n ya ìhòhò rẹ̀. Wọ́n bí ìgbà tí wọ́n fẹ́ ṣẹ́yún fóbìnrin tí wọ́n máa ń kórin síbẹ̀ ni wọ́n lọ mú kinní jáde. Mímú jáde kinní yẹn okùn ẹ̀mí ni. Òun làwọn kan fi ń ṣòwò láyé. Ṣé rí pé bandit nìkan kọ́ làdánwò ayé? Ṣé rí pé ológun owó nìkan kọ́ làdánwò ayé? Ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́. Alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o. Kámi mẹ́ni tí ó la Olúwa mi. Kámi mẹ́ni tí ó la Olúwa mi. Kámi mẹ́ni tí ó la Olúwa mi o. Kámi mẹ́ni tí ó la Olúwa mi. Kámi mẹ́ni tí ó la Olúwa mi. Màá ibú zamanana wàlá ibú fínà. Wàmẹ́ni zamanina. Màá ibú ziwana. Wàmẹ́ni zamanina. Wanajuda zamani bigairi dhambi. Walaona toko zamanu lana. Walaona toko zamanu lana. Afani naibu zamanana. Abu ìgbà wa. Pé kí ló dé? Táwọn obìnrin tí wọ́n róyún ní tí wọ́n pọ̀ ń ta, kí ló dé? Àìmọye obìnrin tó jẹ́ pé fibroid náà fẹ́ yọ lára ẹ̀. Níbi tí wọ́n ti sọ operation fibroid wọ́n tó lọ yọ nǹkan míì lára ẹ̀. Ẹ̀yin dókítà tẹ́ ẹ jẹ́ ayédèrú dókítà, ẹ̀yin ayédèrú ẹ̀rọjọ́ wájú Ọlọ́run bóyá lẹ́lẹ̀ látúbọ̀tán. Àìbùn sì wá, kò sí tó ṣe ìgbà wa. Àwọn ìyàwó ń dààmú tó báyìí kan tó lóyún. Àwọn bàbá wo kì í dààmú tó báyìí kan tó bímọ. Àìmọye oògùn àdánwò tí wọ́n ń tà fara ayé. Àìmọye oúnjẹ GMO tí ń sọ àwọn èèyàn dáláàbò ara. Àwọn oúnjẹ GMO ọ̀tọ̀ tó nìyẹn, ó ti di tọ́pìkì kan nìyẹn tí wọ́n fi ń sọ àwọn èèyàn dáláàbò ara. Wàláhì mọ̀fọ́nà búra, wọ́láwọ́ náà tọkọ zamanu lánàá àjáàna. Tó bá jẹ́ pé ìgbà lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ènìyàn ni, ìgbà sọ fún wa pé ẹ̀yin ènìyàn lè yan bú. Ọlọ́run dá yín dá, ẹ̀yin lẹ̀ ń túnra yín dá nítorí owó. Àwọn tí ń jẹ níbẹ̀,
àwọn olówó ayé ń bẹ ń bẹ olówó ayé kan ń bẹ ọ̀kan nínú ẹni tó ti lówó jù lágbàáyé rí tó ti gbé oríṣiríṣi NGO wá sí Nàìjíríà rí wọn lọ́wọ́ rẹ̀ ọmọ ń bẹ nínú àwọn tí wọ́n fi kíní yẹn sí owó àwọn alágbára ni wọ́n wà highly wired and connected wọ́n ní àwọn ayédèrú dókítà tí wọ́n bá wọn surgeon tí wọ́n bá wọn ṣiṣẹ́ àìmọye underground clinic tẹ́pẹ́ ni wọ́n bá mú bí ìgbà wọn mú lọ bí wọ́n ti tààyàn ni ló máa ń fà tí wọ́n di ẹlòmíì gbé wọ́n fi bọ́ọ̀sì kó àwọn míì wọ́n á ní àwọn sákàmọ̀ yìí pé àwọn bára àwọn nú àjàlẹ̀ nígbò ya àwọn rí pé àwọn ń sùn nígbà tí wọ́n fà wọ́n lẹ̀ àwọn rí pé ààbọ̀ ara àwọn ò pé mọ́ ẹlòmíì wọ́n sọ fún pé sick àwọn ràn lọ́wọ́ nítorí kọ́ mọ́ bá kú làwọn fi operate ẹ̀ wọ́n ti ta nǹkan lára ẹ̀ wọ́n ti tà á dànù àìmọye èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti sọ̀dọ̀ lórí ibú wàhálà ó náà tọkọ Zamanu lana àjànà. wàhálà ó náà tọkọ zamanu aláìsàdìmú yahakulu láàmàdìmí wànàkùlù bàdùnà bàdùnà àyànà wàyàkùlù bàdùnà bàdùnà àyànà. ẹni rí kí ebi ọ̀pá ìkookò títí kọ́ máa wá jẹran kòkò ẹgbẹ́ ebi ò ní pa kìnìún títí kọ́ jẹran kìnìún ẹgbẹ́ àwa ènìyàn lálájú lẹ̀ báyìí tá à ń jẹran ara wa láàyè lẹ́yìn ìgbà tọ́ba tó ní wá ti kìlọ̀ fún wa ó ní ayuhibu ahadukum ayahakula lahama akhi maitan ǹjọ́ wù yín ni kẹ́ ẹ máa sọ̀rọ̀ ara yín lẹ́yìn bó ṣe rí lọ́dọ̀ wọn Ọlọ́run ní bí ìgbà tẹ́ ẹ yọ ọ̀bẹ tẹ́ ń gé pàtì ara ẹran yín tẹ́ ń fi ṣòwò tẹ́ ń jẹ bí ó ṣe rí tẹ̀tẹ̀ yín tẹ́ ń wò bẹ́ẹ̀ ló máa ń dùn wọn Ọlọ́run tó ń bá rí bẹ́ẹ̀ ṣe ń bara yín jẹ́ lọ ayé. ayuhibu ahadukum ayahakula lahama akhi maitan ẹni tó ti kú sílẹ̀ nítorí wù yín ká ẹ máa gé ẹran ara rẹ̀ jẹ tọ́jọ́ ọmọ ìyá yín ká tó wá sẹ́ni tó wà láàyè fakarihtumu. Drop it, stop it. If you don't want to see the wrath of Almighty Allah, ẹ pàtì tẹ́ ẹ bá fẹ́ rí bínú Ọlọ́run. Ẹ wá rí i bó ní ẹ ṣe ń rí ẹ rí i pé mo ti sọ kọjá pé olórí ilé ìgbìmọ̀ asòfin kan ní Nàìjíríà yìí ó ti ṣe ìjọba rí wọ́n padà jù sẹ́wọ̀n ní UK fún nǹkan tó jọba yìí ọ̀tàn ẹnìkan ọmọ tó mú lábẹ́ bíríìjì ńlọ́ba ṣèwé ìgbélú ìwé ìrìnnà òun ò mú lọ London inú yẹn náà ń dùn bóyá wọ́n jọ mọ̀ láti lé pé àwọn nídìí nǹkan kan lára rẹ̀ láti fi tọ́jú ọmọ tiẹ̀ òun dọ̀hún tán ráwọn èèyàn tí wọ́n já sí pé lọ rìpọ́ọ̀tì fúnjọba ó lọ rìpọ́ọ̀tì fúnjọba ó dàdánwò àtọkọ àtìyàwó tọmọ wọn sì kí wọ́n padà dèrò ẹ̀wọ̀n nínú àsìkò gbàtẹ́nìyẹn ń ṣèjọba lọ́wọ́ náà sọ pé pàṣẹ bíìlì kan ètò mi ìpò pọ́sibúkọ náà ti ní interest kìíní yẹn tipẹ́ mo gbọ́ ni mi ò gbàgbọ́ ìsàlẹ́jẹ́lì wọn nínú gbogbo ayé Nàìjíríà wà nínú àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé òfin wọn fààyè gba dókítà láti yọ páàtì ara èèyàn láti fi tọ́jú rẹ̀ padà tí wọ́n bá fi wípé nǹkan yẹn ń kó nira bá láì jẹ́ pé nìyẹn consent láì jẹ́ pé nìyẹn gbà wípé ẹ yọ wọn ní Nàìjíríà wà ńbẹ̀ níbi tí mo ti rí wọn lọ wà nínú òfin ìlera Nigeria Health Act ti 2014 and 2015 wọn ló wà ní section 48 and section 50 mi mọ̀ bóyá òótọ́ ni mo padà lọ sáàchì ẹ̀ mo rí ntọ́jọ́ àmọ́ ntọ́jẹ́ mọ́ kínní ni mi ò fẹ́ sọ̀rọ̀ mọ́ọ̀chì lórí ẹ̀ ẹ̀yin náà lọ sáàchì ẹ̀ tó bá rí tó bá rẹ́ bẹ́ẹ̀ o kú oríire bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èmi kọ́ ni mo wí mo ní fídíò rẹ̀ lọ́wọ́ kí ni tí mo sọ débẹ̀ ni pé tó bá jẹ́ pé Nàìjíríà ló ṣerú òfin yìí tí wọ́n dé bóòtù yẹn kó tight pé ẹni tẹ́ ẹ fẹ́ yọ nǹkan lára ẹ jẹ́ kó sáìn ẹ jẹ́ káwọn aráalé rẹ̀ ọ sáìn a jẹ́ kó nídìí káwọn ilégbìmọ̀ asòfin kan tó padà kan lọ tún òfin yẹn ṣe kan lọ yẹ̀ ẹ́ wò níbi tí mo wí yẹn ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o kámi mẹ́ni tí ó la Olúwa mi kámi mẹ́ni tí ó la Olúwa mi kámi mẹ́ni tí ó la Olúwa mi o kámi mẹ́ni tí ó la Olúwa mi kámi mẹ́ni tí ó la Olúwa mi. Kódà àwọn orílẹ̀-èdè ìkà kan bẹ lágbàáyé tó máa ń jẹ́ state sponsored wọ́n máa ń force láti harvest àwọn ẹ̀yà ara ènìyàn nínú ẹ̀ làwọn tí wọ́n bá ti dájọ́ kú fún
wọ́n máa ń sọ ẹlòmíì dá láàbọ̀ ara kan tó ràn lọ wọ́n yọ kan ẹlòmíì wọ́n yọ fùkú ẹlòmíì wọ́n yọ kíndìnrín ẹlòmíì wọ́n ti stitch gbogbo ẹ̀pọ̀ kan tó dá padà pẹ̀lú bọn àbí electric ni wọ́n fi pa ni àbí wọ́n ti hang ẹ̀ ni ààbò ara lẹ́lòmíì ń bá débẹ̀ míì ní everywhere o àwọn orílẹ̀-èdè kan bẹ láyé information yẹn ń bẹ nínú ẹ lọ béèrè lọ́wọ́ Mẹ́ta yọ guide yín Mẹ́ta. Bákan náà àwọn syndicate wà tó jẹ́ pé táwọn fi ń jẹun nìyẹn wọ́n ń lo àwọn heavily corrupt surgeon àwọn dókítà tí wọ́n corrupt tó yẹ pé owó ni wọ́n ń wá láyé ẹjọ́ ni dókítà ń ṣiṣẹ́ nítorí àlàáfíà lù àwọn díẹ̀ nínú àwọn dókítà ayé òde òní àwọn àgbákò ti mix máwọn olóríire àwọn dókítà tí wọ́n sì ní spirit yẹn sì wà dèní tó jẹ́ pé ń ṣiṣẹ́ yẹn nítorí pé ìfẹ́ ọmọnìyàn níbẹ̀ lọ́kàn wọn sì wà o àmọ́ àwọn kan bẹ orí burúkú ni wọ́n bá kiri àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ò fọ́ọ̀sì wọ́n arrest àwọn èèyàn step 10 fi mọ̀ ní pé wọ́n kọ́kọ́ máa test blood ẹ̀ tó bá ti ń di pé wọ́n test blood ẹni tí wọ́n jí gbé tàbí ẹni tí wọ́n rá mú tí wọ́n tì mọ́bì kan wọ́n fẹ́ test ẹ̀jẹ̀ yẹn kán lè lébẹ̀lì ẹ̀ pẹ̀lú tí ẹ bá yọ lára ẹ̀ kí bọ́dì ẹni tí wọ́n padà ta fún kó má bàa reject ẹni ìyẹn máa ń jẹ́ step number 1 step ẹlẹ́ẹ̀kejì àwọn underground clinic wà tán tí ń ṣiṣẹ́ burúkú yìí o tí wọ́n bá sì ti yọ tán báyìí ọparí nìyẹn wọ́n discard ẹnìyẹn with minimal medical follow up àwọn kan wà bẹ́ẹ̀ láyé wọn ní wulẹ̀ tọ́jú ẹnìyẹn débì kan ó ń tọ̀ wọ́n infection ni ó padà pàkàn tàbí kó padà wá ní àìsàn kíndìnrín tàbí àìsàn liver ọ̀kan ó gbé lọ àwọn olówó ayé àwọn ní ń bẹ ní black market àwọn olówó ayé àwọn ni wọ́n ń ta èèyàn láti fi make owó pàápàá jùlọ àwọn kan bẹ 36 tí wọ́n wà lórí àìsàn fáìmọye ọdún nílùú òyìnbó àtàwọn èèyàn ńláńlá láyé àwọn middlemen náà bẹ o àwọn ni wọ́n máa bá wọn lọ mú yàn nígboro wọ́n mẹ́lòmíì lẹ́sẹ̀ títí àbọ̀ ara ni wọ́n dá padà ìwọ tó ọmọ rìn kiri bí ẹni wọ́n làǹgí lórí ọmọ rìn kiri bí ẹni tó ti fagbóyó Ọlọ́run mọ́jọ aṣọ́dọ̀ àwọn tí wọ́n ta wọn páàtì àbọ̀ ara wọn dá padà fún ìrora ló ń tọ̀ wọ́n bá dọ́dọ̀ Ọlọ́run bó ṣe lọ láyé nìyẹn àfi ká ṣọ́ra ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o kámi mẹ́ni tí ó la Olúwa mi kámi mẹ́ni. Àwọn kan wá tó jẹ́ pé voluntarily fúnra wọn ni wọ́n ń ta ẹ̀yà ara wọn wọ́n sọ fẹ́ lómi ìpè tó bá lè ta kíndìnrín rẹ̀ 12 ń lò ó lè lo ẹyọ kan fún àìmọye ọdún ò lè kú èló ni wọ́n sọ fún pé ó gba $35,000 ìwọ náà multiply rẹ̀ sórí pé owó ti dé $35,000 ìyẹn mà ti lé 500 million òun náà tẹrí sí tí wọ́n bá yọ tán wọ́n lè má kó lé lọ́wọ́ ju $1,000 lọ wọ́n bá yẹ ẹ̀jẹ̀ nù kò sí kóòtù tí ó gbé wọn lọ toró ń ló lọ tẹrí sí ó sì ti dá láàbò ara àwọn kan bẹ bẹ́ẹ̀ bí ìgbà àwọn èèyàn ń ta ẹ̀jẹ̀ tí ń ta blood wọn náà làwọn kan máa ń lọ ta ẹ̀yà ara wọn fúnra wọn àmọ́ kò sẹ́ni tó ta tí ó kábàámọ̀ kẹ́yìn kò sẹ́ni tó ta àwọn kan sì ń bẹ àwọn máa ń donate freely ni fún èèyàn wọn tó bá ṣàìsàn irú àwọn èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run máa dúró tì yín títí ayé ẹ̀yin lẹ ń jẹ́ kẹ́mi àwọn èèyàn ó máa save lẹ jẹ́ kó pé èèyàn máa kú àwọn kan máa ń donate tiwọn bẹ́ẹ̀ ìyẹn ṣe pé orí burúkú nìyẹn àwọn tán wá jẹ́ mídùmọ̀ yìí wọ́n máa nà bá ṣe máa ń forge document oríṣiríṣi láti gbá àwọn èèyàn rìn ìwọ tó ní Nàìjíríà sú ẹ tó ọlọ́gbàna dẹ́sàtì ọlọ́gbàna Libya tó o bá kó ọwọ́ wọn tó o bá padà sáyé ó lè má bá yàrá délé àìmọye orílẹ̀-èdè tó jẹ́ pé ní tó bá yẹ kán dájọ́ ọkú fún tó dáràn wọ́n yọ báàtì ara ẹ̀ wọ́n sì dá padà sílùú ẹ̀ kó lọ kú sílé àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n lè má ta tó yẹ pé wọ́n fi tọ́jú àwọn olówó tiwọn ni ìyẹn lẹ fi mọ̀ pé ayé dojúrú báńdíìtì nìkan lẹ ń pariwo àwọn tó burú ju báńdíìtì lọ́pọ̀ kíjọba ó gbégbésẹ̀ lórí àwọn èèyàn yìí náà torí ẹni tó dé lárí àmẹni tí ọkàn lọ́la ẹlòmíì ò rìn gbèrègbèrè tó jẹ́ pé wọ́n lọ mọ̀ mu níbi tó wà ní kíjọba ó ṣiṣẹ́ torí gbogbo nǹkan táǹkà yìí wà láyé àwọn tó bá wà lórí ìjọba lọ́wọ́ bìlérè ẹrùjọ wájú Ọlọ́run ẹrùjọ ẹgbẹ̀rún ọdún tí wọ́n ti dájọ́ tán ẹlòmíì ò ní ti kú níwájú Ọlọ́run látara àdánwò táwọn tó wà lára ìlú ẹ̀ tí wọ́n fara kó ọmọ akéwùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe ká iye ọmọ akéwùgbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere ló
Olúwa fi san rere. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀la. Ìjọ wa Ittihadul Wa'izin, àwa Ittihad, àwọn oníwàásí ilẹ̀ Yorùbá Land Council for Islamic Preacher. Kò ní pẹ́ mọ́ tá a dájọ́ sọ́nà. Ìwúyè ìyá wa Alájà wa Mujidat Tinubu Òjó, ìyálọ́jà general tí ó di ìyá àdínì ilẹ̀ Yorùbá. Pẹ̀lú ògo Ọlọ́run, a máa kéde rẹ̀ bó bá ṣe ń la wọn nìkan kọ́ àtàwọn èèyàn ńláńlá míì láti fi gbé ẹ̀sìn lárugẹ fún Yorùbá Land Council for Islamic Preacher Ittihad 08057818180. Ayé fojú pọ̀ bí ẹ̀kọ́. Alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o. Kámi mẹ́ni tí ó la Olúwa mi. Àmì o, kámi mẹ́ni tí ó la Olúwa mi. Kámi mẹ́ni tí ó la Olúwa mi o. Kámi mẹ́ni tí ó la Olúwa mi. Kámi mẹ́ni tí ó la o. Ọmọ ìyá mi, òpin ayé dé. Ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó lọ mọ̀. Ayé di jágbajàgba, ó di játijàti. Ènìyàn ọjọ́ ènìyàn lójúmọ́. Ènìyàn ń ta páàtì ara wọn bí ìgbà tí ń ta páàtì mọ́tò. Nítorí àti ní owó láyé, ọmọ èèyàn ń go extra mile láti ṣe Ọlọ́run. Nínú tó jọ Ọlọ́run lójú nínú gbogbo tọ́lọ́run dá sáyé ni bọ́dí ènìyàn wà. Níjọ́ tọ́lọ́run dá sánmọ̀ kò yínra ẹ̀. Níjọ́ tó dá ilẹ̀ kò yínra ẹ̀. Àmọ́ níjọ́ tọ́lọ́run parí bọ́dí Ádámọ̀ tó parí bọ́dí ènìyàn, bọ́dí tí wọ́n ń gbé kiri tẹ́mi ń gbé kiri, ọba mi wo kọ́mpónẹ́ǹtì tó kó síbi bọ́dí yẹn tóró ń lo perfect nínú gbogbo tó wà láyé. Ọba mi wá pèsè ara ẹ̀ ó ní a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. Fatabarakallahu ahsanul khaliqin. Fatabarakallahu ahsanul khaliqin. Mímọ́ ni fọ́lọ́hun, ọba tó mọ ènìyàn dájú, ọba tó mọ ènìyàn mọ́ọ̀dì jù. Mímọ́ ni fọ́lọ́hun níbi tọ́jú Ọlọ́run lójú ni. Ọlọ́run wá gbé bọ́dì fún ènìyàn pé àmánà ni. Take care bọ́dì, o gbọ́dọ̀ jẹ́ kó bàjẹ́. Bó o bá ṣe lo bọ́dì ẹ̀ tó fi bàjẹ́, wàá rojọ́ wájú Ọlọ́run. Kódà ìwọ tó fi kírímù tó fi kó kánsà látara bọ́dì ẹ̀, ó ní special case wájú Ọlọ́run. Torí property Ọlọ́run ní bọ́dì ẹ̀. Ta ló ní kó bàjẹ́? Wàá rojọ́ níwájú Ọlọ́run. Thumma latus'alunna yawma idhin 'anil na'im. You will have a special query before Almighty Allah on the day of resurrection. Bó o bá ṣe manage bọ́dì rẹ sí. Àmọ́ níbi tá a bá yé dé, àwọn èèyàn bí wọ́n ṣe ń ta páàtì ẹran, ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà ń ta bọ́dì páàtì ènìyàn ni.